اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. أشهد أن لا إله إلا الله الخالق الجبار يعلم ما خلق وهو اللطيف الخبير. ثم الصلاة والسلام على البشير النذير محمد بن عبد الله وعلى آله وصحبه وعلى كل من اقتفى آثاره إلى يوم المعاد. lẹ́yìn tí a dá ọpẹ́ fún Ọlọ́run, alhamdulillah, a yìn Ọlọ́run, a fi ògo fún Ọlọ́run, ọba tí kò lórogún tí ó sì lọ́bàkan, ọba alágbèyèlé, ọba adẹ́dà. Òun náà ni ó sì mọ ohun tó dá, ó sì mọ kí ni ó ṣe ẹ̀dá ènìyàn láǹfààní, ọ̀nà oní ó gbà tí ò ní fi sọnù, tí ò ní fi ṣàbámọ̀ títí ayé rẹ̀ ò ní fi bàjẹ́. Ọlọ́run ọba lọ́mọ kó lè padà yé ẹ̀dá. Ọlọ́run fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ránṣẹ́ sáyé kó máa sọ fún ọmọ ènìyàn pé ọ̀nà rẹ̀ o, ìgbẹ́ rẹ̀ o. Òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, olùkìlọ̀ àgbà, olùfúnni nírò òdùnnú àgbà. Ó ṣàlàyé iṣẹ́ Ọlọ́run lápapọ̀ ní wẹ́wẹ́ tí ó kù síbi kan. Agbọ́mọ́gbà nìkan ni ó kù ní ó jẹ̀bi. Ọlọ́run má ṣe mí àtẹ̀yin ní adọ́run mòótọ́. àmín. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó má jẹ́ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtọrọ gẹ́gẹ́ yìí fún ará ilé ànábì wa Muhammad láwọn tí wọ́n tẹ̀lé. Ìkẹ́gẹ́ yìí àtọrọ fún gbogbo àwọn sàábé pátápátá, àwọn tí wọ́n dúró ti ànábì wa Muhammad pẹ̀lú òdodo nínú oòrùn nínú òjò. Ọlọ́run, àwọn náà tí a jẹ́ àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àtúnjú kòkòrò kẹ́yí o. Ọlọ́run a bẹ̀ ọ́, jọ́wọ́ náà orí kẹ́yí láyé, àmín. járe nínú sàárè kó járe ní gbangba alìkìyàmà. àmín. ọ̀nà àtiríkẹ́ látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọ̀nà tó rọrùn ni. Ànábì ní ẹni bá ṣe sàlátù kan fún un, sallallahu alayhi wa ní bá sallam, tọrọ kẹ́gẹ̀ kan fún un, sallallahu alayhi wa sallam, mẹ́wàá ó jẹ́ tolúwa rẹ̀. sallallahu alayhi wa sallam, Ànábì ló sọ ọ̀rọ̀ tí yíyẹ ni, sallallahu alayhi wa sallam. èyí tó ju mẹ́wàá lọ lọ́wọ́ tí ẹ ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run mọ́ṣẹ́ ìṣẹ́fẹ́ nìkankan wa. àmín. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, ẹ̀yin tẹ́ yan Sunna TV Yorùbá láàyò nítorí òdodo tẹ́ ń gbọ́ níbẹ̀ yẹn, nítorí pé kò sọ̀rọ̀ tó fẹ́ yẹ tí ò níjọ yìí tó wà nínú Al-Qur'ani tí ó yàtọ̀ sí ìlànà ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. akínyìn ẹ kú ìdáǹkanmà. Ọlọ́run tí ó ti fi àmì àtẹ̀yìn fi lé náà dáadáa yìí, ṣìtánì
kò ní yọ wá kó lórí ẹ̀ láíláí. Àmín. àkọlé wa tòní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yí pé nínú àsọ́lẹ̀ ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam lèmi àtẹ̀yìn láàfin nájú bẹ̀ láti pàdé kí lànábì wí mo sì mọ̀ yí pé ẹ ti dá mọ̀ yí pé kò sí nǹkan kan nínú ìgbésí ayé ọmọ ènìyàn tí ó jóríire fún tánàbí ò sọ nǹkan kan nípa rẹ̀. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan láburú fọ́mọ ènìyàn tánàbí ò wọ́ ọmọ ènìyàn níṣọ́rí nípa rẹ̀. Sallallahu alayhi wa sallam. èyí tèmi àtẹ̀yìn tí a fẹ́ jọ gbéyẹ̀wò lónìí tájọ fi bá nábì nájú òní nípa ọlá tí ń bẹ fẹ́ni tó ní ọmọ obìnrin. Sallallahu alayhi. èyí tó ju fẹ́ni tó ní ọmọ obìnrin lọ fẹ́ni tó tọ́ bó ṣe tọ́ tó kọ́ ọmọ yìí àti bó ti yẹ. Sallallahu alayhi wa sallam. àdìsí ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. tó sọ̀rọ̀ nípa yẹn àdìsí tó pọ̀ ni àmọ́ mú wá níbà nígbà mo ti mọ̀ yí pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀yin onílàkàyè ni bẹ́ẹ̀ bá ti gbá àbọ̀ nínú òdodo ọ̀rọ̀ ó ti dodidi lọ́dọ̀ yín. ṣáájú kí a tó mẹ́nu bà àwọn àdìsí yìí nígbàtí ẹ ti rí Shehu Zakariya lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ti mọ̀ yí pé a tún fẹ́ fi wákà a fẹ́ fi mọ́díwà nábì Sallallahu a fẹ́ alayhi fi wa tún sallam. dára ara wa lára yá nìyẹn Sallallahu alayhi bẹ́ẹ̀ wa náà sallam. ni ṣáájú ká tó mẹ́nu bà àdìsí yìí a gbọ́ wákà díẹ̀ kan lẹ́nu wọn kí a tó máa ka àdìsí yìí fún wa àmọ́ ṣáájú náà ó yẹ asálámù síra wa yí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. Muhammadu tó lẹ́ni tó yẹ ká pọ́nlé o. sallallahu alaihi wa sallam. Muhammadu yẹ lẹ́ni tí a lè ròyìn o. Muhammadu tó lẹ́ni tó yẹ ká pọ́nlé. Sallallahu alaihi wa sallam. Muhammadu yẹ lẹ́ni tí a lè ròyìn o. Sallallahu Ó yẹ ẹja àjọ ṣàṣàlátù fọmọ Àmínà. Muhammadu tó lẹ́ni tó yẹ ká pọ́nlé. Muhammadu yẹ lẹ́ni tí a lè ròyìn o. Ó yẹ ẹja àjọ ṣàṣàlátù fọmọ Àmínà. Òde ló di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀ o. Muhammadu di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀ gbogbo ayé ló ń bẹ lókùnkùn. Òde ló di mọ́lẹ̀ o. tó adúgbò fún Ọlọ́run Alhamdulillah. a kí Shehu Zakariya Ọlọ́run mọ́ bà òun náà jẹ́ Àmín. àti èmi àtẹ̀yìn àtàwọn jàmáà wa tí a jọ ń tẹ̀lé ra wa lórí Sunna TV Yorùbá kájọ kó gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí káfí wa aljanna nítòsí ànábì wa Muhammad Sallallahu alayhi wa nínú aljanna sallam. Firdaus. Àmín. naam àdìsí alákọ̀ọ́kọ́ tí mo mú wa tí gbọ́ yín lónìí àdìsí tí Uqba bun Amir tí ó gbà wá ni Radiyallahu anhu. ó ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul man kana lahu thalathu banatin fasabara alayhin wa at'amahun wa saqahun wa kasahunna min jiddatihi kunna lahu hijaban minan nari yawmal qiyamah. Sallallahu alayhi wa sallam. àdìsí alákọ̀ọ́kọ́ yìí àdìsí tí Imamu Bukhari gbà wá ní nínú tírà rẹ̀ al-adab al-mufrad náà Imam Ahmad náà gbà wá Imam Ibn Majah náà gbà wá nínú súnà wọn. àdìsí ẹlẹ́kejì àdìsí Anas bin Malik ni ó ní òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam ó ní man ala jariyatayn hatta tablugha jaa yawmal qiyamati ana wa huwa adamma asabi'ahu Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam hadisi Imam Muslim ló gbà yẹn wá hadisi ẹlẹ́kẹta
hadith tí Aisha gbà wá ni radiyallahu anha. yálà wa ó ní òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam sọ báyìí man ibtuliya bi shay'in min al-banat fasabara alayhin kunna lahu hijaban min an-nar. sallallahu alayhi wa sallam. hadisi Imam Tirmidhi ni òun ló gba hadisi ẹlẹ́kẹ̀ẹ́ta wá. hadisi ẹlẹ́kẹ̀ẹ́rin hadisi ni tí Ibn Umar gbà wá ni Abdullahi ibn Umar. radiyallahu anhu. hadisi yẹn hadisi àkọlé pé àtẹ̀mí àtẹ̀yìn adarun jẹ ní wá Ọlọ́run ó sì bí wá ní ohun tá a gbé fi tì wá pé ká mọ ṣọ́ ká mọ lákèésí ẹ̀ ká mọ rèé báwo la ṣe ṣe. hadisi ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ́mọ́ níbi tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ní ala kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati. gbogbo yín pátápátá o adarun jẹ níyín a sì bí ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ pé ohun tá a gbé fún ọ ní kó lámójútó ẹ̀ báwo ló ṣe jẹ́. Ànábì ń bọ̀rọ̀ yìí bọ̀ sallallahu alayhi wa sallam. nínú àdìsí ó ní wal mar'atu ra'iyatun ala bayti ba'liha wa waladiha wa hiya mas'ulatun anhum. olóbìnrin yàwó ilé gbàgbọ́mọ́ta gbé fún un lórí àmójútó ọkọ àmójútó àwọn ọmọ ni a sì padà bí léèrè báwo ló ti ṣe wọn. àdìsí Imam Muslim ló gbà wá. àdìsí kẹ́yìn tí mo mú wá gẹ́gẹ́ bí àkókò yóò jẹ́ àdìsí alákàárún. àdìsí sábẹ́ Abu Sa'id al-Khudri òun ló gbà wá. oni qalat an-nisa'u lin-nabiyyi sallallahu alayhi wa sallam galabana alayka ar-rijal faj'alna yawman min nafsik fawa'adahunna yawman laqiyahunna fi fawa'adahunna wa amarahunna fakana fima qala sallallahu alayhi wa sallam lahunna ma min kunna امرأة تقدم ثلاثة من ولدها إلا كان لها حجابا من النار وقالت امرأة واثنتين فقال واثنتين. حديث alákàárún yẹn Imam Bukhari ni ó gba hadith yẹn wá. kí ni túmọ̀ hadith alákọ̀ọ́kọ́? òjíṣẹ́ Ọlọ́run tá a fi òdodo rán sallallahu alayhi wa sallam. tó ti jẹ́ ní òdodo fúnra rẹ̀ táti tún fi òdodo fi tì lẹ́yìn ìyẹn al-Qur'an. gbogbo ohun tánàbí wa ń wí àlàyé ni nínú ohun tí ń bẹ ní inú tírà Ọlọ́run nínú al-Qur'an. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam ó ní man kana lahu thalathu banatin fasabara alayhin. ó lẹ́ni tí ó bá ní obìnrin mẹ́ta ẹ dákun Ànábì ní ẹni bá ní obìnrin mẹ́ta ní àwọn ọmọ rẹ̀ ó ṣe sùúrù lórí ìdààmú tí ń bẹ níbi ká tọ́jú ọmọ obìnrin àti ká tọ́ ọmọ obìnrin ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́jú ọmọ obìnrin ìtọ́ ọmọ obìnrin méjèèjì l'Islam tọrọ torí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́ dàrú máa yín. ó sì ẹ̀kẹ́ lákìísí ẹ̀ tọ́rọ bá sọ fẹ́ lómi inú yín pé ẹ̀ táwọn ọmọ obìnrin yín ìsìtẹ́ lómi mọ́ ń fún láàfin mọ́ pé nǹkan kan ò yé yín yóò ní mò ń tọ́ wọn mò ń raṣọ fún ọṣẹ báyìí nílò fi wẹ̀ lọ́fíńdà báyìí ní ṣe iléèwé ẹ̀ ìkọ́dà iléèwé ńlá ní lọ igbá wo ohun méjì tí ò jọra wọn ni a padà mẹ́nubà díẹ̀ nísìn. Ànábì ní ẹni bá ní ọmọ obìnrin mẹ́ta tó ṣe sùúrù níbi títọ́jú ẹ̀ àti ibi títọ́ rẹ̀ níbi títọ́jú ẹ̀ àtọ̀ àmọ̀hún ìfúnjẹ bó ṣe tọ́ àti bó ti yẹ kò fi bí fipá pàṣákọ̀ hùn
ohun tí ó mu kò jẹ́ ó mu kí mu wakasahun min jiddatihi nínú ohun tó ní ń dáṣọ fún láṣọ tó dáa kò ní hóhó kò ní dọ̀tí. àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí kunna lahu hijaban min an-nar yawm al-qiyamah tó bá dà ìjọ́ al-qiyama àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó jẹ́ gàgá tí ò ní fi wọ́n ná. sallallahu alayhi wa sallam. ẹ rí irú àsọlẹ̀ yìí òjíṣẹ́ Ọlọ́run tí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu tọ́rán tí ìgbà ojú dúdú kẹ́sì Islam ó tó dé tóbìnrin ò jẹ́ nǹkan kan láwùjọ àwọn èèyàn ò fẹ́ pàtó tó lọ́run ní fúnni lọ́mọ wọn lè kọ̀ bí wọ́n bá ti bí wàhálà ti dé bí wọ́n bá rí bọ́lẹ̀ wọ́n lọ jù síbì kan èyí tó bá wà láyé inú wọn yóò wà láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò láǹfààní kan lójú wọn. ìsìláàmù ló dé ló wá gbóbìnrin ga ló fóbìnrin níyì ló gbé obìnrin sípò tó yẹ àti èyí tí yóò ṣàǹfààní àti ìsìláàmù ní o nígbà ojú dúdú nìyẹn. lónìí náà àmì bẹ́ẹ̀ náà tán lára yín lóòótọ́ ẹ̀ ń tọ́jú wọn náà àmọ́ kí ni wọ́n fẹ́ wúlò fúnlẹ̀ ń wò mọ́ wọn lára. àwọn ọkùnrin ní jọ yín lójú nítorí pé àwọn lẹ́ ń pè ní òpómúléró ẹ wò lé yín dáadáa ẹ wò àdúgbò yín ẹ wò nú ẹbí yín ẹ wò ló yín ọkùnrin mélòó náà ló tó jẹ́ òpómúléró lónìí òpómúléwó lọ́pọ̀lọpọ̀ wọn. bẹ́ẹ̀ ni wò dáadáa àwọn obìnrin tẹ́yìn ẹ̀mọ̀ sí nǹkankan Ìsìlámù òfin wọn fi ráre o Ìsìlámù mọ iyì wọn o Ìsìlámù pè wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́ ní gbogbo obìnrin táwa náà bá sì tọ́jú bí Ìsìlámù ti fẹ́ táwa wá tọ́ bí Ìsìlámù ti fẹ́ ẹ̀rí mẹ́tì mọ́ wúlò láwùjọ. ẹ̀yin náà díẹ̀ lẹ fi yàtọ̀ sáwọn ẹni àná àní lóòótọ́ ẹ̀ ń fún wọn jẹ ẹ̀ ń fún wọn mú ẹ̀ jẹ́ wọ́n rí òhò ẹ̀ jẹ́ kí wọ́n rí ìdọ̀tí àmọ́ títọ́ ń kọ́ gbọ́dọ̀ ti ń gbọ́ yìí wọ́n mọ̀ wípé títọ́ yẹn èmi mò ń tíráyì òwò dáadáa níṣẹ́ bẹ́ẹ̀ ló nínú wọn lónìí láwọn tó lọ lé ọkọ tí wọ́n ti gbélé ọkọ wọn àti padà wálé tọ́ wọn ni bẹ́ẹ̀ ni àwọn tí ń rìn jágbàjàgbà káàkiri ìgboro ẹ̀ ń wò wọ́n tí bó wo ẹ̀yin àgbàlagbà ní pé díẹ̀ lọ́wọ́ ọmọ tó ya ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí wọn àwọn tí wọ́n ya garawa tí wọ́n lè gbélé ọkọ ẹ̀yin ni o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwa fi iṣẹ́ òdodo fi rán kì í jọ̀rọ̀ ọ̀run nìkan l'Ànábì sọ fún yín kì í jọ̀rọ̀ àwẹ̀ nìkan l'Ànábì sọ Ànábì ò dúró lórí zaka Ànábì náà lọ títí pé àwọn obìnrin tọ́lọ̀hún fún yín yẹn ìkẹ́ ni o ọ̀nà oríire ayé ni o ọ̀nà oríire alìkìyàmọ̀ ni o ẹ má fi hàn fi ráre o kò rú báyìí ni ẹ ṣe tẹ́ fi tọ́ wọn báyìí ni ẹ ṣe tẹ́ fi tọ́ wọn báyìí ni ẹ ṣe tẹ́ fi tọ́ wọn nítorí pé bẹ́ẹ̀ bá rí tọ́ bẹ́ẹ̀ orí ayé ni tó bá dàlì kìyàmọ̀ kunna lakum hijaban minan nar wọ́n tún jẹ́ gàgà fún wọ́n jẹ́ gàgà fún yín níbi iná Ọlọ́run wọ́n wá gbọ́ irú àdìsí ta kọ́kànlá kọ́kọ́ yìí àdìsí wọn ní àdìsí Uqbat ibn Amir ni obìnrin mẹ́ta ni Ànábì sọ́nbẹ̀ sáàmù tẹ̀lé ní mọ́tì dìde kò di tẹlifíṣàn rẹ̀ àdìsí ẹlẹ́kejì tí mo ní àdìsí Anas ibn Malik ni Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní man ala jariyatayni hatta tablugha ẹnikẹ́ni nínú yín tó tọ́ ọmọ obìnrin méjì mo gbọ́ mo ṣe gbé Yorùbá nà kalẹ̀ tó tọ́ ọmọ obìnrin méjì ìyẹn ni pé ọmọ obìnrin méjì dandan kọ́ ni kó jẹ́ àwọn ọmọ tiẹ̀ ó lè mọ́jọ òun ló bí wọn bí akùnrin nìkan lòun bí ó tiẹ̀ lè mọ́ abímá ọmọ obìnrin méjì ó tọ́ jaa yawmal qiyamati ana wa huwa tó bá dijọ́ àlìkìyàmà
àtẹlẹ́ yẹn àtẹ̀mí ànábì ní sọ̀rọ̀ o sallallahu alaihi wasallam ànábì ní báyìí làwọn wà níjọ́ àlìkíyámà báyìí báyìí pẹ̀lú ànábì jẹ́ tiẹ̀ ò ti dá pa sallallahu alaihi ó wasallam fẹ́ wà nínú àlìjánnà pẹ́kípẹ́kí firdaus lẹ́gbẹ̀ẹ́ ànábì wa Muhammad Sallallahu nítorí alaihi kíni wasallam. ó tọ́ ọmọ obìnrin méjì ẹ̀rú rire ẹ̀rú rire tí nǹkan kan tó yẹn lóore gbolẹ́ ti rí torí ó tọ́ ọmọ obìnrin méjì a kàn ń tọ́ wọn lásán ni tó bá yà wọ́n sá padà lọ́dọ̀ àwọn òbí tó bí wọn ìyẹn kọ́ lọ́kàn wọ tọ́ wọn bẹ́ẹ̀ títí kẹ́ fi bàlágà wọ́n gbé abẹ́ wọn yẹn ní mímọ́ yẹn ní pípé yẹn wọ́n á gbé lọ dọ́dọ̀ ọkọ wọn wọ́n kọ́ ló bí wọn lóòótọ́ àmọ́ tó bá dàlí kí á máa tìrẹ àtòjíṣẹ́ ọlọ́run báyìí lẹ́wà nínú àlìjẹ́nnà sallallahu alaihi mo kí ọ kú oríire ìwọ tó ti rírú ẹ̀ ṣe ìwọ tí sì ń fi lọ́dọ̀ rẹ múra sí wọ́n ní ṣe bá ọmọ ọ̀dọ́ ni wọ́n tọ́ nígbà tó ti gbà ní kékeré títí tó fi bàlágà sọ́dọ̀ rẹ gbogbo àwọn tá a ti rí ṣe akíra kú oríire ọlọ́run mọ̀jà á padà fi san gbèsè lálìkíyàmà. àmín. àdìsí ẹlẹ́kẹta tó ń gbà tá a tún sọ yìí náà obìnrin méjì la tún sọ àkọ́kọ́ alóbìnrin mẹ́ta tẹ̀yàn tọ́jú tẹ̀yàn tọ́ ẹlẹ́kejì àdìsí méjì obìnrin méjì ní ànábì wa Muhammad sọ sallallahu alaihi wasallam. àdìsí ẹlẹ́kẹta àdìsí yálà wa Aisha ni kọ́lọ́n kí ó yọ́nú sí. àmín. òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad ó ní man butuliya bi shay'in min al-banat ẹni tí a bá fún ọmọ obìnrin kan àbẹ́ ẹni tá a bá fún lóbìnrin nínú àwọn obìnrin tá a fún ni ó ṣe sùúrù lórí wọn yóò jẹ́ gàgà aná fún lálẹ́ kìámà bó bá wù wọ́n kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ pé gbogbo àwọn ọmọ tó bí ọmọ márùn-ún tó bí obìnrin ni wọ́n àwọn tọ́rọ̀ òye tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ sọ fún mi pé ọ̀rọ̀ ẹ̀ dá títí àmọ́ ibi tí tọ́rọ̀ ẹ̀ ṣòro sí ni pé kò lọ́mọ ọkùnrin ó ní bó olóhà níbi kẹ́hìn mọ́ lọ́mọ ọkùnrin kí ni ìdààmú tó bá ọ nígbà tó lọ́mọ ọkùnrin jẹ́wọ́ mọ́ ọyọ̀ pẹ̀lú àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. pé nǹkan tó kàn burú náà rẹ̀ ni pé kò lọ́mọ ọkùnrin táburú kan lè yẹn àníwọ̀ tọ́ bóyá kan náà lọ́lọ́run fún ọ tọ́ kó tọ́jú ẹ̀ gàgá ló jẹ́ fún ẹ láì kìámà ẹ̀yẹn rúṣì ọlọ́run àwọn òdodo tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kalẹ̀ fún wa tẹ́ẹ̀mọ̀ àbí tẹ́ẹ̀ ti gbọ́ tẹ́ẹ̀ ń gbàgbé òun ni Sunna TV Yorùbá tún gbé padà wá fún wa kó mọ̀ jẹ́ tají ló fi dá ẹ bá ṣàdúrà fúnra yín bó ṣe ẹ̀rá wọn tí wọ́n dárú èyí ńlẹ̀ ẹ dákun ẹ mọ́ gbàgbé wọn nínú àdúrà ẹ mọ́ gbàgbé wọn nínú àdúrà yín tẹ́ ẹ mọ̀ ṣe tòró ṣe pàtàkì èyí yóò jẹ́ àsọ́lá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kẹta àti ní àsọ́lá ànábì wa Muhammad àdísì márùn nìkan lámú fún wa lónìí ẹ má ti kó di tẹlifíṣàn yín kẹ́ lè gbá àdísì méjì tó kù kẹ́ sì lè gbọ́ kí ni àbáyọ ohun tí a fẹ́ lò tó fi jákọ̀ọ́lé yìí ni àwọn olóòtú àgbà ni wọ́n gbé wa kọ́lọ́mọ̀ bá láàánú kí ó fọ̀nà mọ́wájú báyìí lọ àwọn òdodo tí ń bẹ nínú àsọ́lá ànábì wa Muhammad tó jẹ́ pé tó máa Al-Qur'ani ni Ọlọ́run jẹ́ dé sí ìgbésí ayé tèmi kó dé sí ìgbésí ayé títí yín náà. àmín. ẹ ṣeun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ já wọn wọn náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna.
adá ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tí ó fi ọ̀nà mọ̀ wá lọ sí di dáadáa yìí léyìí tí a lè dédé mọ̀nà bọ́lọ́wọ́ bá fi á fi mọ̀nà tẹlifíṣàn pọ̀ lágbàáyé táwọn èèyàn sì ń wò ẹ̀yin tọ́lọ́hun ṣàlẹ́ṣà tó jẹ́ Sunna TV Yorùbá lẹ́yìn nífẹ̀ẹ́ sí lẹ́yìn yàn láàyò òun lẹ́yìn wò wàláhì oríire ni alhamdulillah ọ̀nà mọ̀ ni Ọlọ́run àti wàá wà lórí ọ̀nà yìí ọmọdé padà ṣìnà láíláí àmín àdísẹ́lẹ̀ kẹrin tí mo ní àdísẹ́ Abdullahi ibn Umar ni tánibí jẹ́ kó yé mi àti rẹ ìgbé adáranjẹ ni wá o bọ́kùnrin ṣe dájáranjẹ lóbìnrin náà jẹ baálé ilé ìyá ilé ọ̀gá abíjẹ́ kọ́dà ọmọ ọ̀dọ̀ inú àdísẹ́ tánibí pàgbó ẹ̀ papọ̀ sí Ànábì ò gbàgbé níbẹ̀ yẹn láti lè dórúkọ obìnrin ó ní wal mar'atu ra'iyatun ala bayti ba'liha wa waladiha wa hiya mas'ulatun anhum sallallahu alayhi wa sallam obìnrin òun ládáran jẹ nílé ọkọ rẹ̀ àti lórí ọmọ rẹ̀ a sì padà bí léèrè báwo ló ti ṣe ilé ọkọ rẹ̀ báwo ló ṣe àwọn ọmọ rẹ̀ ẹ dákun obìnrin tá a fẹ́ bi léèrè tí ó sì fèsì dáadáa ṣé bí yóò mọ̀ ná ń tá a fẹ́ bi léèrè nípa rẹ̀ káwọn ọmọ yóò tó lẹ ẹ̀zàmẹ́ wọ́n máa ń kọ́ nǹkan kan náà lírú Sunna TV Yorùbá yìí fi wúlò yóò jẹ́ kó mọ kí ló kàn nínú ìgbésí ayé ẹ̀yin obìnrin yóò jẹ́ kó mọ ohun tó tọ́ sí baálé ilé ọkọ ìyàwó báwo ló ṣe fẹ́ tọ́mọ obìnrin tí ẹ gbà torí tó bá fi kó lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ lọ gba gbàpamọ́ kan nílé onílé báwo ló ṣe gbàpamọ́ yìí torí gbàpamọ́ ni tí ń bẹ lọ́rùn ẹ̀ á sì padà bí àìkọ́ wọn dáadáa yín òun ló jẹ́ kọ́rọ̀ wọn ó ṣẹ́gun bó ti ṣẹ́gun láwùjọ yìí ẹwà àwùjọ àfàànú ọlọ́run abẹ́ ọmọ ṣàṣàánú wa àmín nígbà ìjọ yìí ṣe wà ó dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ àsọ́lẹ̀ yìí kẹ́ ẹ̀ lè tají pé kí wọ́n já àwọn ọmọkùnrin nìkan lẹ́fẹ́ ranjú mọ́ lẹ́fẹ́ mọ́ tọ́ wọn lẹ́fẹ́ mọ́ tọ́jú wọn bẹ́ẹ̀ tí ń tọ́jú àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ ló yẹ kẹ́ mọ́ tọ́jú àwọn ọmọbìnrin alhamdulilayi ẹ̀rín yẹn náà sọ́sẹ̀ ẹ̀ ń tọ́jú wọn wọ́n ń jẹ wọ́n ń mu ẹ̀ lé wọn dànù ẹ̀ sì rí wọn bọ́lẹ̀ bí àwọn tàná àwọn títọ́jú wọn ń kọ́ àbí títọ́ wọn ń kọ́ àwọn ọkùnrin nìkan tẹ́rù pàwọn ló yẹ kí àwọn tọ́ tọ́ra àwọn òpó mú lérò àní mo bí irú ìdàgbàdàgbà tó wà ń lo yìí ẹni pé tàwọn ọmọ ọkùnrin tẹ́ bí ló pọ̀ jù nínú ẹ̀jú tàwọn ọmọ obìnrin lọ torí inú gaiman ẹbí báwo lẹ́tí wọ́n gbìyàn àwọn ni àwọn gaiman àwọn ni ọmọbìnrin náà ń bẹ ẹnu ẹ o àmọ́ tàwọn ọkùnrin tẹ̀yìn pò ní òpó mú lérò yìí ẹ ti mọ lákìdí pé òpó mú léwó ni wọ́n bá fi lọ tẹni bẹ́ẹ̀ bá lọ yóò sàfẹ̀yìn lẹ̀ fẹ́ nìkan táwọn tẹ́fẹ́ fẹ̀yìn lẹ̀ fún nìyẹn bẹ́ẹ̀ bá tọ́ wọn tẹ́ ń tọ́jú wọn bẹ́ẹ̀ ni ẹ mọ́ iṣẹ́ fáwọn ọmọ obìnrin àwọn obìnrin tàná nígbà yí Ànábì wa Muhammad sallallahu alayhi yẹn àdìsí alákàrún tí Imam Bukhari gbà wá àwọn ní òru orí sọ̀rọ̀ ọ̀ra wọn àwọn nídìí ẹ̀kọ́ níjọ́ kan wọ́n sì ríra wọn kóra wọn jọ ìyẹn ti ẹ̀rọ ọ̀rùn fóbìnrin ó ti ẹ̀bẹ̀ yàtọ̀ tó ìsáré lóde àti kí wọ́n ti kóra wọn jọ yẹn lórí irọ́ náà ni o àmọ́ wọ́n kóra wọn jọ ìyẹn àwọn tòní àmọ́ àwọn tàná kọ́ wọ́n ríra wọn pé báwo làrọ̀ tàwọn ti rí lọ́tọ̀ Ànábì lọ́sí Ànábì níwájú Ànábì lẹ́yìn Ànábì àwọn ọkùnrin ló pọ̀ jù wọ́n á dìde ńlé àdìsí tí mo ní àdìsí Abi Sa'id al-Khudri ni òun ló gbà wá wọ́n lọ bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu pé alayhi wa galabana sallam alayka rijal àwọn ọkùnrin wọ́n ti borí wa o torí àwọn ni wọ́n wà tòsí ọ̀dọ̀ rẹ ni wọ́n ń gbọ́ ohun tó ń sọ lójoojúmọ́ dákun ohun tá a fẹ́ ni pé faj'al lana yawman min nafsik
wojọ́ kan tó fi mọ́ ráyè tiwa náà tá fi mọ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ kò ní jẹ́ pé ìtàwọn ọkọ̀ wa bá gbọ́ lọ́dọ̀ rẹ ni wọ́n á padà sọ fún wa àwọn náà fẹ́ bẹ́ẹ̀ fọwọ́n àdàhùn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ àgbà aláàánú jùlọ tá a fòdodo rán gbà ń jẹ́ ní òdodo ní tá a sì tí lẹ́yìn pẹ̀lú òdodo ànábì ò ní ẹ mọ́ ẹ lọ bá a tiẹ̀ sọ fún yín kò ní yé yín ànábì ò sọ bẹ́ẹ̀ fún wọn sallallahu alayhi wa sallam ànábì ò ní ẹ kú wúlò tá a bá ti ń sọ fáwọn ọkọ yín àbẹ́yìí táwọn ọmọ yín bá gbọ́ wọ́n mọ̀ á rí yín ànábì ṣàdéhùn fún wọn pé mo ti gbọ́ mo sì ti gbà ànábì amújọ́ kan fún wọn tànábì ń pàdé wọn sallallahu alayhi wa sallam èyí ni ń tọ́ka pé àwọn obìnrin ohun pàtàkì ní wọn lọ́dọ̀ Ọlọ́run lànà fi jẹ́ ohun pàtàkì lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí ni ń tọ́ka pé ká tọ́jú àwọn ọmọ obìnrin ọ̀rọ̀ yẹn ni o ká jẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ Ọlọ́run kí wọ́n máa gbọ́ sọ́lá ànábì wa Muhammad ọ̀rọ̀ yẹn ni o bẹ́yìn bá fi ń ráre wàhálà wà o lára ẹni wàhálà tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí alámójútó títọ́ wọn bẹ́ẹ̀kẹ̀ Al-Qur'an òfin wọn fi ṣeré Ànábì náà òfin wọn fi ṣeré sallallahu alayhi wa sallam àmọ́ ẹ̀dá nǹkan mọ́ ẹ̀ ẹ̀yin bàbá bímọ ẹ̀yin ìyá bímọ tó ní àṣì lákèsí yìí ni ìgbàgbé ní ti ń ṣe yín tẹ́ẹ̀bá mọ́ ìgbàgbéra kò ní jẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe pẹ̀lú àwọn ọmọ obìnrin lónìí lẹ́ẹ̀mọ́ ṣe káti ẹ̀bí yín ná àwọn ọkùnrin lẹ́ẹ̀mọ́ gbéjì ká sókè kò sí suratu Rijal nínú Kùránì o suratu Nisa ìwú sí wà sura tó dórúkọ àwọn obìnrin wà nínú Al-Qur'an sura tó dórúkọ ti yín dà kò burú ìyẹn náà ò tí ì bàjẹ́ bàtọ́lọ́hún ní òun lòun ní mulku samawati wal ard ìjọba sánmọ̀ ìjọba alẹ̀ bó ti wù ú lòun ṣe ń ṣe wọ́n fẹ́ sọ̀rọ̀ pé ká fúnni lọ́mọ olóhun lọ́gbà tó ń dẹ́dà bóhun ti fẹ́ àkọ́kọ́ ní yahabu liman yasha'u inatha ẹni tóhun bá fẹ́ wọ́n á fún lọ́mọ obìnrin ìlànà lọ́lọ́hun kọ́ sọ sínú Al-Qur'an kó tó sọ pé tóhun bá fẹ́ wọ́n fún lọ́mọ ọkùnrin àmọ́ ẹ̀ tají Al-Qur'an torí náà tẹ́ fi mọ́ gbèjì ká sókè pé wà lé jáde kó lé mi ni ó padà lọ lé yín ni nínú Kùránì obìnrin lọ́lọ́run tàfi ti ilé sí lọ́dọ̀ ilé tí yín jọra rẹ lójú yẹn obìnrin lọ́lọ́run fi tàfi tiẹ̀ sí inú Suratu Talaq tẹ́ ẹ̀ bá gbàgbé gbàtọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní la tukhrijuhunna min buyutihinna ẹ má yọ wọ́n jáde kó lé wọn ọlọ́run ò ní ẹ má yọ wọ́n jáde kó nílé yín ó lè jẹ́ ilẹ̀ nílé ọlọ́run ò ní ẹ má yọ wọ́n jáde kó nílé ọkọ wọn ọlọ́run ní ẹ má yọ wọ́n jáde kó nílé wọn ìgbàgbé ní í ṣe yín sẹ̀ ẹ bá mọ̀ fi títọ́ àwọn ọmọ obìnrin bó ṣe tọ́ àti bóyá ní títọ́ ìsìlámù láwí o títọ́ ìsìlámù láwí o ẹ bá mọ̀ fi ráre ẹ lọ́nu Suratul Ahzab bàtọ́lọ̀ ń sọ lára ẹ̀kọ́ wọn ó ní waqarna fi buyutikun ẹ̀yin obìnrin ilé yìí ni ẹ gbé ẹ mọ̀ mọ̀ rìn káàkiri irú ìtẹ́ ń ṣe lónìí bá ti jí láàárọ̀ ó fẹ́ bọ́ǹtà náà ni yóò lọ ọ̀tún yóò lọ sí ọlọ́run ni waqarna fi buyutikunna
ẹgbẹ́lé yín, ọlọ́run ní ẹgbẹ́lé ọkọ yín. Ọlọ́run tàfi ti ilé sí wọn lọ́dọ̀ kẹ́ lè mọ̀ yí pé ilé ọkọ náà nílé wọn, ibẹ̀ ni wọ́n sì gbé, àwọn ni wọ́n sì nílé. tọ́run ló fẹ́ làmójútó lé bí ẹ bá ti gbọ́nú àsọ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí a kà fúnra wa nísì. Ìyẹn náà dúró mbẹ́ o, inú Suratul Ahzab ni mo ti láàrin yẹn. Suratul Ahzab bákan náà Ọlọ́run ni wadhkurna ma yutla fi buyutikunna min ayati Allahi wal hikma. Bẹ́ẹ̀ bá wà lé yín, ẹ máa rántí ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an kí Ọlọ́run sọ yìí pé ẹ máa kẹ́kọ̀ọ́ Al-Qur'an nínú Suratul Ahzab náà nìyẹn. Ma yutla alaykum fi buyutikunna nílé yín lọ́lọ́run náà tuntun sọ mẹ́. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, ẹ̀yin tẹ́ yan Sunna TV láyò, èyí tá a gbọ́ yìí gbàpamọ́ ní jẹ́ lọ́rùn tiwa náà ká lè padà sẹ́yìn, ká lè mọ̀ kí lọ́kàn, nítorí pé ìlú tí ó bá bàjẹ́ obìnrin ibẹ̀ ni ó kọ́ bàjẹ́ náà. Àwọn òyìnbó, àwọn ọ̀tá Islam ní bá pé wọ́n ti rí yẹn lára yín, wọ́n yaṣọ lára wọn, wọ́n rìn hò káàkiri, wọ́n yọ wọ́n jáde kó lé, wọ́n fi wọ́n síta. Ẹ̀rì báwọn ti ń fẹ́, báwọn ọ̀tá Islam ti ń fẹ́, bẹ́ẹ̀ lẹ́yìn tó àwọn ọmọ yín. Wọ́n gáyé yín, wọ́n rí ṣe, àdánù ni o, àdánù ni, a sì tají yín ní ń fa ọ̀rọ̀ náà fi rí bẹ́ẹ̀. Ó burú báwọn ọ̀tá Islam ti ń fẹ́, bẹ́ẹ̀ lẹ́yìn náà ń ṣe, bẹ́ẹ̀ lẹ́ ń tàwọn ọmọ obìnrin yín, òun lè fi hàn wọ́n pé òun ló dáa jù. Bàtí Islam ń sọ fún yín pé ẹ jẹ́ kí wọ́n gbélé, ọ̀tá Islam ń sọ fún yín pé nǹkan kan náà ni wọ́n pẹ̀lú ọkùnrin, ohun tọkùnrin lè ṣe wọ́n lè ṣe, èrò wọn pẹ̀lú tọkùnrin dédé ni, agbára tó wà lára wọn ló wà lára ẹ̀yin ọkùnrin náà. Wọ́n tẹ̀ sọ fún pé wọ́n tẹ̀ tó lágbára jà àwọn ọkùnrin lọ. Ẹ dákun, àwọn ọmọ yín tẹ́ bí tálẹ̀ fi wọ́n lẹ̀ lé fún ọmọ ọ̀dọ̀ tí wọ́n rí tọ́mì kan tí wọ́n fi lẹ́sẹ̀ ọ̀dọ̀ tí, àmọ́ àfàánú Ọlọ́run, torí ẹ̀yin ọkùnrin ẹ lọ tají, torí bàbá bá Ahmadu tá a béèrè pé iṣẹ́ olùyàwó rẹ̀ ń ṣe, yóò ní ìyàwó tòun ò ṣiṣẹ́ kan, ó kàn wá ń lé ni, yóò tó oúnjẹ fún mi, yóò fọṣọ fún mi, yóò wẹ̀ fáwọn ọmọ ẹ̀. Kí ló tó ìyàwó tí ń ṣe yẹn, kí ló tó ń retí pé kó ṣe? Tó bá fi yẹn lẹ̀ tí ò bá ṣe, àwọn ọmọ náà padà mọ́ ráre ni, ta ló fẹ́ tọ́ wọn? Àmọ́ àwọn òyìnbó, àwọn ọ̀tá Islam, wọ́n ti gbìngbìn sí yín lórí. Èyí wá rò pé èyí táwọn ń sọ yẹn ló dá. Ẹ̀rí wọ́n ti gba góòlù lọ́wọ́ yín, wọ́n ti gbókúta lásán sí yín lọ́wọ́, wúrà góòlù gidi ló sì wà lọ́wọ́ yín. Àfàánú Ọlọ́run, àfàánú Ọlọ́run, wọ́n dàrú, wọ́n dètò gbé sí ayé inú. Ẹ̀yin náà mọ̀ kí lọ́kàn, kóbìnrin rìn hòhò, kó wọ̀wọ̀kúwọ̀, òun ni wọ́n ń pè lọ́làjú fún yín, òun lẹ́yìn náà rí lọ́làjú. Àmọ́ kóbìnrin bóra rẹ̀, kó rìn bó ti tọ́, kó lo hijab ti Islam, ìwà ọ̀rọ̀ oko lẹ́yìn ń pè wọ́n, ìwà òmùgọ̀ lẹ́yìn ń pè wọ́n. Ohun tí ó dà náà ló ti dàlẹ̀ tí ń rí yẹn. Wọ́n ti dàbí nǹkan àádùn tá a ṣe kalẹ̀, gbogbo iṣi ké iṣi ní ọmọ ilé sórí ẹ̀, èyí tí wọ́n fi máa jẹ́ wúrà tọ́lọ́hun fi wọ́n ṣe, wọ́n ti dòkúta lásán tí ò wúlò, tí ò tí ẹ̀ lé kọ́lé tàbí ṣe bètán lé.
ẹ̀ṣà tẹ́yìn ṣe nìyẹn, ẹ̀ṣà tí ò dá alẹ́ ṣe o, ẹ lọ yí padà o. Lára dédé ẹ̀sìn Islam ni pé gbogbo ẹ̀san, gbogbo wàhálà tá a ní kẹ́ ẹ mọ ṣe yìí níbi tí tọ́jú àwọn ọmọ obìnrin, níbi tí tọ́ àwọn ọmọ obìnrin kò lọ lásán. Ẹ̀san rẹ̀ àlìjánnà ni, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ nínú àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a sọ kọjá. Bóyá yìí ṣẹ̀ṣẹ̀ dẹ́ di tẹlifíṣàn yìí ni. Lára yìí tí a ti sọ ànábì ní ẹni bá tọ́ ọmọ obìnrin méjì dandan kọ́ ni kó jẹ́ àwọn ọmọ tiẹ̀. Ànábì sọ pé ọmọ rẹ̀ obìnrin méjì, ànábì ní obìnrin méjì àtòhun àtẹnitọ̀hún pé kí báyìí làwọn wà nínú àlìjánnà. ẹ̀pẹ̀ níjọ́ àlìkíámà ìdíbi táwọn bí wà níjọ́ àlìkíámà ìbí ìbájá àlìjánnà. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, ẹ dákun ẹ jẹ́ kí a padà sẹ́yìn, ẹ jẹ́ kí ọmọ elépo lọ túgò rẹ̀ fọ̀ bẹ́ẹ̀ tí máa ń wé. ẹ jẹ́ ká lọ wo kí ní ń ṣe wá, káwa náà lè mọ ohun táwa náà ń ṣe. ẹ jẹ́ ká yí padà níbi títọ́jú àwọn ọmọ wa. tẹnu pé ń tọ́jú àwọn ọmọ obìnrin, wọ́n lọ ra jòkòtò fún wa ni wọ́n ń wọ̀ káàkiri, ìwọ́n ń pè lọ́làjú. lára pẹ́ ń tọ́jú àwọn ọmọ ọkùnrin, jòkòtò fífàya lẹ́lóhun ní mọ́dẹ́lì dódé, òun lẹ́ ń rà fún wọn. ní wọn náà ń kíjẹ tí sétí, ọkùnrin wọn náà ń dírún. táwọn obìnrin tá à ń sọ yìí náà ló wá burú. wọn rí ilé ọkọ gbé o, wọn rí ilé ọkọ gbé nítorí kí ni ẹ tọ́ wọn ní tọ́ Islam. bí ìta ṣe ń bàjẹ́ fún wọn, ó yẹ kí ẹ mọ̀ pé ilé ni ò dáa ni wọn níta náà fi ń bàjẹ́ fáwọn ọmọ náà. ẹ dákun ẹ yí padà. àmọ̀ràn mi ni pé ojú kòkòrò orí tí ń bẹ níbi ká tọ́ ọmọ obìnrin bájọ́ kan náà ló ní, yálà wọ́n ló bí àbí ó tá wà lọ́dọ̀ rẹ̀, tọ́jú ẹ̀ bó ṣe tọ́ àti bó ti yẹ. tọ́ kọ́lẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ. nítorí kíni? nítorí oore tí ń bẹ̀m̀bẹ̀, oore oníná aljanna. pẹ̀lú tani? pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, gbogbo àwùjọ tá a bá ti kọ́ ọmọ obìnrin lẹ́kọ̀ọ́ tó jẹ́ kọ́ Islam, àwùjọ yẹn ò ní fararọ o. àwùjọ yẹn kò ní fararọ. ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kò ní sí láwùjọ yẹn. ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ẹkọ́ o. ṣáàtìmọ́ pàdánù àlùbáríkà láwùjọ tá a wà, nítorí pé ààrá àwọn ọmọ obìnrin wa tọ́ ní títọ́ ẹ̀sìn, títọ́ tí wọ́n fi tẹ̀sí làwa ń tọ́ wọn, wọ́n ti ń tẹ̀sí náà. ẹ̀yin òbí ẹ sì lajú yín lẹ̀ títàlùbọ́ ń kó wọ. ibo lè rí eyín náà níbi ìdààmú tẹ́ ṣe lórí títọ́jú wọn, tẹ́ ẹ̀ tọ́ wọn. pẹ́ńpẹ́ ń tọ́jú wọn nìkan ni, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n ń wọṣọ. tẹ́ ẹ̀ bá ti tọ́ wọn, ibo lè rí eyín? bó lẹ́yìn àtànábì fẹ́ pàdé sallallahu alayhi wa sallam. ẹ padà sẹ́yìn. èyí níbi àmọ̀ràn mi ni pé gbogbo bí tẹ́ ẹ bá ti gbọ́ tó yẹ pé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin, ẹ má sọ̀rọ̀ mi gbọ́ o, kì í jà sàrátù láíláí tá à ń jẹ o.
ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò jáde ń bẹ̀ dáadáa ìgbésẹ̀ àṣàlátù kákan jókòó ká máa jọ àtàfólà ìyẹn kọ́ o wọ́n ti àtúmúná lọ́wọ́ nígbà kí táwọn ọjọ́ táwọn ẹ̀mí báyìí pẹ̀lú àwọn obìnrin ìyẹn kọ́ pẹ̀lú àwọn ìyàwó níyàwó kọ́ ẹ̀kọ́ àwọn obìnrin alhamdulillah ó ti yí padà láwùjọ wa màá fà àkókò yìí fi ké tó ti pẹ́ táwọn ti bẹ̀rẹ̀ mùdírù wa ní Hanifiya alájàṣẹ́ ṣé wà mìlígẹ́rì àti igbákejì wọn ṣé ò Fadlullahi Akíyẹmí ó ti dánilẹ̀ ti pẹ́ wàrà ìjáàbù ni wọ́n ti ń tẹ́ ìgàgá wà táwọn obìnrin ó wà lẹ́yìn ìgàgá lọ́hùn tí wọ́n mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ béèrè ìbéèrè ẹ̀sìn lọ́dọ̀ wọn irú ẹ̀ náà ti wà ń kú tọnú bí i tó nípa obìnrin náà ní ìṣàmójútó ẹ̀ náà fúnra tó ń kọ́kọ́ ẹ̀sìn kọ́nà ọ̀bá láàánú kó ń ṣe ṣètá ni ó lò wọn níbẹ̀ àmín tó gbogbo ẹ̀yin náà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tèmi ọmọ ọlọ́run mọ̀ yín o àmọ́ ẹ̀ lámójútó ẹ̀ mọ̀jẹ̀ ó bàjẹ́ àwọn ọmọ tiẹ̀ bàbá tọ́jọ́bìnrin jẹ́ kí wọ́n mọ rúurú ààyè yẹn káwọn náà mọ̀ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bó o bá fẹ́ wá máa wo Sunna TV yìí má jẹ́ kí wọ́n jìnnà sí ọ kí ọmọ ìjókòó kẹjọ máa wo kẹ́ni mọ́ gbọ́ kí Ọlọ́run wí kí lànà bí wí. sallallahu alayhi wa sallam. torí báwọn bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwùjọ náà dáa jù báyìí lọ. ẹ lámójútó wọn níbi ilé kéwú lóòótọ́ ẹ wò lè kó tẹ́ fẹ́ fi wọ́n sí àmọ́ kí wọ́n jẹ́ torí wà nímọ̀ lásán torí pé kí wọ́n lè yàtọ̀ sáwọn tó wà ń gbòòrò tí wọ́n rìn káàkiri yẹn bẹ́ẹ̀ bá lámójútó ẹ̀ tẹ́ ẹ̀ mọ́ sí nǹkan kan bẹ́ẹ̀ náà ni ó rí o kò tí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àmọ̀ràn mi èkejì nìyẹn àmọ̀ràn àkọ́kọ́ ẹ fi bẹ̀rù Ọlọ́run sí wọn lọ́kàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ yí gbé pàpamọ́ kan wà lọ́dọ̀ táwọn gbọ́dọ̀ ṣe bó ti tọ́ àti bó ti yẹ lẹ́yìn náà ẹ fi wọ́n sáwọn àyè tẹ́ bá mọ̀ yí pé wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn alhamdulillah lónìí fòrọ́ọ̀mù ti pọ̀ pàápàá tó ti wà láwọn fòrọ́ọ̀mù tó dá èyí tí ò dáná pọ̀ ẹ béèrè ẹ mọ àwọn àfáà tó wà ń bẹ̀ kẹ́ ẹ fi wọ́n síbẹ̀ káwọn náà mọ̀ gbọ́ wá sí kẹ́ ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́ ẹ sì mọ̀ tẹ̀lé wọn kẹ́ ẹ mọ̀ kí ni wọ́n ń gbọ́ kẹ́ ẹ jọ fi mọ̀ nájú tẹ́ bá jókòó lọ́dẹ̀dẹ̀ yẹn náà ṣe pàtàkì ẹ mọ̀ fi ráre ẹ jẹ́ kí wọ́n mọ̀ ipe ohun tọ́lọ́run ṣe fún wọn lófin ní ìjábù lápèjúwe jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn ní ẹ̀sìn má jẹ́ kí wọ́n dàgbà ká ẹ tó fi máa kọ́ wọn ọmọ ọlọ́dún 3 5 7 inú wọn ẹ jẹ́ kí wọ́n ti máa lo ìjábù kó lè mọ́ wọn lára àwọn tẹ́ẹ̀ fi kọ́ kékeré ẹ̀rí mi ti yagara mọ́ yín lọ́wọ́ ẹ kọ́ wọn ẹ jẹ́ kí wọ́n ní tìjú kí wọ́n mọ̀ wípé ìtìjú ẹ̀sìn ni bọ́lọ́hun ṣe pàṣẹ wípé ká máa kírun bẹ́ẹ̀ ló pàṣẹ pé ká ní tìjú kẹ́yàn mọ̀ kí ló fẹ́ sọ lọ́rọ̀ kí ló fẹ́ jẹ lóúnjẹ kí ló fẹ́ wọ̀ lẹ́wù àbí nímúra ẹ sọ fún wọn pé èyàn mọ̀ ní tẹríba ni ẹ kọ́ wọn pé èyàn mọ̀ ní tẹríba ni wọ́n bí ọ nílé ọlá lóòótọ́ gbẹ́gbẹ́ ẹ̀ṣà tí ẹkọ́ ẹ̀ṣà Ọlọ́run ni bàbá wọn ló sì gbọ́ láàrin náà sí ọ lọ́wọ́ àwọn tí wọ́n bí tọ̀hún ilé ọlá náà ni wọ́n bá wọn náà lọ́nà míì kọ́mọ̀jẹ́wọ̀ náà ló mọ jọ̀gá obìnrin ni ọ̀nà jọkọ̀ rẹ lọ bàbá mọ́nì mọ́ tẹríba mọ́ tẹ̀ fòfin Ọlọ́run ẹ jẹ́ káwọn ọmọ yóò mọ̀ pé sùúrù bàbá wa ni kí wọ́n láàmú mọ́ra gbogbo èyí dùn ní gbogbo ìgbà ẹ bá ti kọ́ wọn sórí bẹ́ẹ̀ ní wọ́n bá wà bẹ́ẹ̀ tí dé bá fi délé ọkọ tó tó bá fẹ́ yege lé ọkọ wọn ní sọ pé ilé làwọn fẹ́ padà sí wọ́n mọ̀ pé ìyẹn sì wá ní yàrá báyìí yóò sì tún lọ ẹ kọ́ wọn láfaradà ẹ sì kọ́ wọn pé èyí téèyàn bá rí lọ́wọ́ kó dúpẹ́ lórí ẹ̀ kó tó kò tí ì tó lónìí ó lè wá padà tó lọ́la bá fojú kòkòrò kọ́ wọn gbogbo tí ẹ̀yin ṣe fún wọn tẹ́ ẹ̀ bá jẹ́ kó tó wọn tí wọ́n ń wọlé ọ̀tún tí wọ́n ń wọlé òsì bí wọ́n bá délé ọkọ ìjọ tọkọ bá fún wọn lápò kan wọ́n ní àpò kan kéré fáwọn owó táwọn fi ń ra tọ́ fi ń lè tà wọn ni ọkọ náà ò sì ní jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin òbí
ọ̀rọ̀ yẹn ni fún yín o ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ yìí pé èyàn máa ń so igi ní kọkùnrin tó súnmọ́ ni ẹ kọ́ wọn bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn ni ẹ jẹ́ kí ẹ mọ̀ yìí pé Ọlọ́run ọba ò ní bí wọn láti ká mọ̀ yìí pé ẹ̀yin ti lo ayé ẹ̀ bímọ àwọn náà ó bí wọn pé ẹ ti bímọ láì so igi tọ́lọ́mọ ṣì náà lọ́mọ yóò mọ̀ jẹ́ ẹ kọ́ wọn ipe kí wọ́n ní tẹríba fọ́kọ wọn ọkọ náà lè kúrú kó mọ́ jùgó lọ àwọn lè ga bí àjà ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ìtọ́jú ọkọ ìlákòólé kan ọkọ ìtẹríba fọ́kọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn ni bí ìrun ṣe jẹ́sìn bẹ́ẹ̀ náà nìyẹn náà jẹ́sìn ẹ jẹ́ kí wọ́n mọ̀ bákan náà èyí náà máa ń le wọ́n tẹ́ bá gbìyànjú tẹ́ bá jẹ́ kọ́mọ yán mọ̀ nílé kótókó lé tó bá délé ọkọ yóò fún ẹ lọ́kàn rẹ̀ nígbà délé ọkọ tẹ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ jò owó kọ́ àmọ́ ẹjọ́ mọ̀ yìí pé kọ́kọ́ fẹ́ yàwó méjì kó fẹ́ mẹ́ta tí fi lọ mẹ́rin ìwọ kọ́ wọ́n tẹ́ bá fi yẹn kọ́ tó bá fẹ́ yí díẹ̀ lọ́hùn ọkàn rẹ̀ ó balẹ̀ lọ́mọ yìí pé bàbá tòun ti sọ fún òun tẹ́lẹ̀ ìyá tòun ti sọ fún òun tẹ́lẹ̀ kódà ìyá tòun nìkan ló wà lọ́dọ̀ bàbá àtàwọn àmọ́ ìyẹn ò ní kóun fárígá kóun kó wàhálà sẹ́sẹ̀ nígbà tọkọtọ̀ òun máa fẹ́ lẹ́kẹ̀jì torí ẹ̀yin ti jẹ́ kọ́mọ̀ láti ilé yín ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam kì í ṣe lásán o tí àwọn tí ń darí wa Dr. wa Abdulrahim Chief Sani tí wọ́n fi múrò àkọlé yìí wá kọ́lọ́n kó bá mi dáàbò bo bàbá àmín kọ́lọ́n kó bá mi lábòjútó wọn àmín kọ́lọ́n kó yá àwọn ọmọ tiwọn náà ọkùnrin wọn obìnrin wọn àmín kọ́lọ́n ti yẹ wọn fáwọn bàbá tiwọn tí wọ́n fi múrò àkọlé yìí wá ní Sunna TV Yorùbá kẹ́yìn náà fi mọ́ kẹ́kọ̀ọ́ agbóde tẹ́ ẹ bá rọ́mọ obìnrin tọ́ inú ẹbí tẹ́ ẹ rọ́mọ obìnrin tọ́ tẹ́ ẹ jẹ́ kọ́kẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ó yé wọn kí wọ́n mọ̀ yí pé láàrin àwọn àtọ́lọ́hun àmójútó wà táwọn gbọ́dọ̀ máa ṣe ẹ rí i pé agboolé yín yóò tutù ẹbí yín yóò dára yóò sì jẹ́ rọrùn ẹ̀yin ọmọ ìyá nínú Islam ó dáa kí aṣàdúà fẹ́ni tó gbé owó ribiribi kalẹ̀ àwọn ọmọ bàbá wa Saifuddin Àríkọ́ṣe Haji Abdulrazak Haji Musa Haji Yakub àti gbogbo yín ọkùnrin yín obìnrin yín Ọlọ́run ó san yín lẹ́san dáadáa o àmín bẹ́ẹ̀ ti yè fáwọn òbí tẹ́ǹtú ẹ̀yin wọn ṣe yìí ọmọ ó yè fẹ́yìn náà ju ẹ̀yin náà lọ tí wọ́n sì tẹ̀yìn náà ṣe lẹ́yìn ní gbogbo tó lọ inú àmín ọlá yín ń ga kò ní padà rí lẹ̀ láéláé àmín ara yóò ní rí di yín o ṣìtáni ò ní wọ̀ yín o atọ́rọ fáwọn tẹkinísíàn wa tí mójútó ẹ̀rọ wa yìí tẹ́ fi ń wò wá iṣẹ́ eré kọ́ o kò yí sí o Ọlọ́run kó bá wa lámójútó gbèsè ayé tiwọn náà Ọlọ́run kó tún gbèsè ayé tiwọn náà ṣe Ọlọ́run má jẹ́ iṣẹ́ yìí yí mọ́ ọ lọ́wọ́ Ọlọ́run ewu tí ń bẹ nínú iṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ kí wọ́n máa láti kẹsọ Ọlọ́run wọ́n fà yíkò fi tọrọ fún ajánásí àgbà Sheikh Zakariya tí wọ́n wá fi mọ́díù dá lára yá lónìí kọ́lọ́n kó san wọ́n lẹ́san dáadáa àtọ́ fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn tí mójú tẹ́sìn nílẹ̀ yìí látòrí mọ́ríkàzì wa àti gbogbo ibi tí ó wà mọ́ríkàzì ní sàkété àtọ́ fáwọn bàbá mbẹ̀ ustaz wa professor Dr. Abdulhamid kọ́lọ́n kó bá wa dáàbò bò wọn àtọ́ fún ìníyàn islamik lápapọ̀ lọ́hùn kó bá wa dúró tì wọ́n mo tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń ṣe ní dáadáa lọ́hùn tì wọ́n lẹ́yìn lórí ẹ̀ omi wà tí ń wù wọ́n náà tí wọ́n ti rí ṣe Ọlọ́run jẹ́ kí wọ́n rí ṣe nírọ̀rùn aláàjíkàṣọ rẹ̀ abẹ́ẹ́ni Ọlọ́run fáwọn àfáà wa tí wọ́n kù láyé jẹ́ kí wọ́n rárá fíà lò wọ́n látúbọ̀ tán dáadáa àti wọ́n ti lọ ṣàlìjánà lábọ̀ wọn ọlá àjíkàrò ṣe Ọlọ́run wa bẹ̀ ọ́ wọ́n dá wa dọ́rọ̀ wa o wọ́n dá wa dọ́rọ̀ wa o wọ́n dá wa dọ́rọ̀ wa o Islam jẹ́ ọmọ ọlọ́ òkè ni àwọn ọmọ wa láwọn ọmọ ọkùnrin obìnrin bá wò wọ́n bá wa dá wọn sí àríkọ́ṣe ni o ṣe wọ́n ṣe wọ́n láríkọ́gbọ́n ládàá rí àwọn obìnrin náà wọ́n ṣe wọ́n lóbìnrin jágbàjàgbà náà ń ràn wọ́n ṣe wọ́n lóbìnrin sáà yìí obìnrin sáà náà lóbìnrin àwọn obìnrin rere Ọlọ́run bẹ́ẹ̀ ni o ṣe wọ́n láti kọ́ ṣe Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe àwọn tó fi lásọ̀ọ́lẹ̀ kalẹ̀ nítorí àwọn obìnrin yìí yẹn náà ń tọ́ka pé Ànábì wa Muhammad òyìnṣẹ́ ni tá a gbọ́dọ̀ fi ṣeré tá a gbọ́dọ̀ mọ́ ṣàṣàlátò fún tá a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé kíní ń wé kí Ọlọ́run bá láàánú kí ó ṣe wá àtàwá àtànábì nínú àlìjánná Firdaus níjọ́ àlìkìyámà ẹ̀yin ọmọ ìyá
á dàdúró níbi tá a dé yìí náà àmọ́ ẹja tó fi mọ́díù kan fi parí ẹ̀ tí máa tọ̀ lọ́dọ̀ àjìwá Zakayi pé aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ o aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ o aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ bó bá tún dọ̀run ọ̀gá ní Muhammad aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ 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 bó bá tún dọ̀run ọ̀gá ní Muhammad aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ má fi rírí ànábì pa wá lẹ́kún 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 ànábì Taurita ń jẹ̀ràn ẹ̀ má fi rírí ànábì pa wá lẹ́kún. Àmín. الله